ẹ kú dédé àsìkò yìí a dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí gẹ́gẹ́ bí àwa ṣe máa ń kí àwọn èèyàn wa ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò mí lásìkò yìí bóyá ọ̀sán lẹ́yìn wà tàbí gbàkigbà tẹ́ bá wà a kú bójú ọjọ́ ṣe rí a dẹ̀ kú etí gbọ́ ìlú Yorùbá lèmi wà ilẹ̀ Yorùbá lèmi wà nílùú Ìbàdàn Yorùbá ọmọ aládé ni wá adé orí wa kò ní sí láéláé bí nǹkan ò ṣe yàn kó yá wá nǹkan ṣe kọ́rọ̀ náà kó lè níyanjú nǹkan tí ń ṣe wá nílẹ̀ Yorùbá báyìí ìdí nìyẹn tó jẹ́ ká tún wá síta lénìí ẹ rí i pé a ti ń sọ tẹ́lẹ̀ pé nǹkan ń ṣe orílẹ̀ Nàìjíríà a dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pariwo tiwa síwájú kó tó dọjọ́ òní kí ṣẹlẹ̀ agbé wọn pa kó tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá òun làwa ti ń pariwo nítorí pé tí nǹkan bá ń ṣe aládùúgbò rẹ ó di dandan fún ẹ láti mójútó nǹkan náà nítorí pé tó bá ń ṣẹlẹ̀ sáládùúgbò ẹ tó ò bá tètè bá wọn mójútó ó ti mọ̀ wípé ọ̀dọ̀ tiẹ̀ náà ló ń bọ̀ yẹn nígbà jẹ́ pé aládùúgbò ẹ ló ń ṣẹlẹ̀ sí a ní ó ń ṣẹlẹ̀ wípé kò ń sọ́dọ̀ wa pé òkè ọya ni ṣé ò ti wá wọ ọ̀dọ̀ wa báyìí àwọn bàbá tiwa wọ́n ní asọ̀rọ̀ṣẹ kò kí ń sọ̀rọ̀ dànù ohun tá a ti fojú rí ni ohun tá a dẹ̀ ti wò ní awosakun a dẹ̀ wo bó ṣe ń lọ a dẹ̀ ń la àwọn ọmọ ìran tiwa a dẹ̀ ń là wọ́n lọ́yẹ bẹ́ẹ̀ gbọ́ o àwa máa sọ pé aṣọ tiwa a dẹ̀ ní dákẹ́ nítorí pé agbára tá a ní nìyẹn nínú ayé bẹ́ẹ̀ ni Ìdùmarè dẹ̀ mọ̀ iṣẹ́ tó Dùmarè dẹ̀ rán wa òun náà ni a gbúdọ̀ má jẹ bẹ́ẹ̀ ni orúkọ tèmi ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Òrìṣàwálé òjíṣẹ́ Elédùmarè bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ní Oríire local government lágbègbè Ògbómọ̀ṣọ́ òun ni ó ń kọ wá lóminú nítorí pé a ti mọ̀ tẹ́lẹ̀ a dẹ̀ ti ń sọ ṣùgbọ́n ìyẹn àgbà wa ẹ ò kákún ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ọba wa wọn lákàsí nítorí pé wọ́n ti gbàjọba lọ́wọ́ wọn ìjọ àwọn ọba lórúkọ ìjọba wọ́n gbà lọ́wọ́ wọn ni so kí la fẹ́ sọ fún ọlọ́gbọ́n àtolóye àtonílàáká èrè làwa máa bá sọ̀rọ̀ nítorí wípé àwọn baba yín wọ́n ti dalẹ̀ bẹ́ẹ̀ ni ìran Yorùbá mo láǹfààní láti sọ fún yín wípé ẹ ti dalẹ̀ ẹ dalẹ̀ Elédùmarè ẹ dẹ̀ dalẹ̀ àwọn ẹni tó ṣẹ̀yìn lẹ̀ bẹ́ẹ̀ ni ìran àwọn baba tiwa wọ́n dẹ̀ ní wípé ẹni tó bá dalẹ̀ wọ́n ní irú wọn kì í dalẹ̀ wọ́n ní ẹni tó bá dalẹ̀ wọ́n ní wọn á bálẹ̀ lọ gbogbo ìwọ ọmọ Yorùbá tó bá wá ń dalẹ̀ ẹ ní dalẹ̀ o ẹ dẹ̀ bá àsìkò yìí lọ ní lágbára Ìdùmarè bó ṣe jẹ́ nìyẹn torí pé àwọn baba jẹ èso èyí bẹ̀rẹ̀ sí ní kan ọmọ lásìkò tá a wà yìí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣá àwa wá láǹfààní láti sọ fún gbogbo ìran Yorùbá àti gbogbo Nàìjíríà lápapọ̀ pé lágbára Ìdùmarè àwa ò ní bá àsìkò yìí lọ àwọn ogun bandit 1 bandit 2 bandit 3 àti àwọn terrorist wọn àdẹ̀ ní jẹ́rí tiwa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni nítorí wípé a lè máa sọ báyìí àwa ò ní dúró bẹ́ẹ̀ ni a ò ní dúró a ó lo ohun tó Dùmarè fún wa láti tẹ̀síwájú láti gbégbá orókè láti mú wa jẹ́rí nínú orílẹ̀ wa ni Ìdùmarè ló ṣàdá wa sórílẹ̀ yìí so ìran àwọn ọmọ onílùú náà ló dẹ̀ máa ń dìfẹ́ǹdì ìlú wọn ẹ rí i pé àwọn ìjọba wa wọ́n ti kùnà nínú ojúṣe wọn bẹ́ẹ̀ ni àwa ń bí báyìí fàtakò a dẹ̀ ń gba aládùúrà kí àwọn èwe wọ̀nyí kí wọ́n darí wọlé àti àwọn olùkọ́ni táwọn ajínigbé kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa ti ń sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ ni a ti ń sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ìdásíkò tá a fi gbélé jáde ọmọ Yorùbá ogun ti débodè dáàbò bo
ara rẹ àti orílẹ̀ rẹ lọ́wọ́ ajínigbé àti àwọn darandaran. Ohun lélẹ̀ gbogbo àwa tá a bá wà lórí afẹ́fẹ́ a ti máa rí i láìmọye ìgbà tí a ò kà sí. Ṣé ẹ wá kà sí lónìí àbí ẹ ò kà sí? Ìdí nìyẹn tá a fi wá síta. Ṣé ẹ mọ̀ wípé lónìí èní ní 21 of May 2026 ó di ìṣẹ̀lẹ̀ méjì gbáǹkọ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Oríire local government ní Ògbómọ̀ṣọ́. Àwọn darandaran wọ́n yabẹ̀ wọ́n dẹ̀ kó àwọn olùkọ́ nílẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ kó àwọn akẹ́kọ̀ọ́ èyí tí ò ṣẹlẹ̀ rí. Párọ́bámbárí ibẹ̀ wá ni wípé wọ́n wá ya fídíò wọ́n tún wá dú ọmọ Yorùbá lọ́rùn. Olùkọ́ ni tí kò kìí ṣe tout, tó já sí wípé ara àwọn tó ń fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ìgbáyégbádùn àti ẹ̀kọ́ ìlọsíwájú ni, tí wọ́n dẹ̀ ròyìn arákùnrin náà pé ó ń ṣe iṣẹ́ takuntakun, ó dẹ̀ mójútó iṣẹ́ rẹ̀. Tó mo wá gbà ní ìwúre lásìkò tá a dé dúró yìí pé Èdùmàrè á foríjì o, Èdùmàrè á dẹ̀ gbàbọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni Èdùmàrè wá ní jẹ́ kí orílẹ̀ Nàìjíríà kó ṣẹlẹ̀ sí èmi àti ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi níta burú. Àṣẹ Èdùmàrè ó ti rí bẹ́ẹ̀. Àwa ní dúró lásán àdẹ̀ ní dákẹ́. Ìjọba ló kùnà nínú ojúṣe wọn, nítorí pé ojúṣe ìjọba òun ni láti dáàbò bo orílẹ̀ wa. Tẹ́ bá wá kùnà láti dáàbò bo orílẹ̀ wa, ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ lọ dáàbò bo ra yín. Ẹ̀ẹ́dẹ̀ gbúdọ̀ gbà fún gbogbo àwọn ọ̀bàyéjẹ́ wọ̀nyí wípé kí wọ́n ba orílẹ̀ wa jẹ́. Ẹ má gbà fún wọn, a ò dẹ̀ ní gbà, nítorí pé a ò ní gbà ló jẹ́ ká wá ta. Nítorí pé àwa dẹ̀ ti ń kéde rẹ̀ tipẹ́tipẹ́. Òun leléyìí, wọ́n sọ wá lóríṣiríṣi orúkọ, ṣùgbọ́n ṣá o, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa, tẹ́ fẹ́ gba àṣà àti ìṣe lọ́wọ́ ìran abínibí tiwa, lọ́wọ́ ìran Yorùbá, lọ́wọ́ ọmọ aládé, mo láǹfààní láti sọ fún yín wípé ẹ ti kùnà o. Ẹ kùnà nítorí wípé gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àjòjì, ẹ̀sìn kìíní àtẹ̀sìn kejì tí mi ò ní dárúkọ yín, afẹ́kẹ́ wá síta ń sin náà o. Ẹ wá dìbẹ́ǹdì wa, ẹ wá gbé àwọn ọmọ wa jáde. Ìjọba ti kùnà, ṣé a ó máa wora wa báyìí ni? Àwa ò ní wá gbà fún yín. Àbọ̀rọ̀ ni o, àbọ̀rọ̀ ni wọ́n ń sọ fọ́mọlúàbí o. A kàn lo àkókò yìí láti fi ẹ̀wọ́nú wa hàn ni. Afẹ́kẹ́ bú wa, afẹ́kẹ́ takò wá, kẹ́ lọ́mọ yín ló bẹ́ńbẹ́ à ń takò, òun kọ́ là ń takò, àwa ń sòdodo ni. Ìdí nìyẹn tá a fi sọ fọ́mọ yín wípé àtúnṣe àti àtúntò ó yẹ fún orílẹ̀ tá a wà yìí. Bẹ́ẹ̀ ni, nítorí pé tẹ́ bá ń ṣe nǹkan lọ́nà kan, kí lẹ̀ ń rí nínú ìbò? Èrè wo lẹ jẹ nínú ìbò tẹ́ ti ń dìbò? No more election, but restructure Nigeria now. Bó ṣe jẹ́ nìyẹn. Ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Òrìṣàwálé, aláṣẹ àti alákòóso Yorùbá Lágbà Culture Initiative. Ó dàbọ̀. Ire kàbìtì kó máa bá wa. Ó dàbọ̀.